òwe tòní, mo fẹ́ ṣe àtúpalẹ̀ òwe kan ni o. Òwe yìí mo ti gbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn èèyàn máa ń ṣi òwe yìí pa. Òwe náà ni wípé èké dáyé asá àdákòmù, èké dáyé asá àdákòmù. Kì í ṣe báwọn bàbá wa ṣe ń pa òwe yìí nígbà wáṣẹ́ nìyẹn o. Kì í ṣe wọ́n ṣe ń pa òwe yìí nìyẹn. Àìní àgbọ́yé èdè ni la fi ń pa òwe yẹn wípé èké dáyé asá àdákòmù. Kí ni asá? Kí ni àkòmù? Àkòmù jẹ́ ìlú. Ìlú ni àkòmù. Kí ni asá? Asá ni ewé tábà tí wọ́n ti lọ̀, tí wọ́n ti fi àwọn èròjà kan sí, tí àwọn bàbá wa ní ayé àtijọ́ àti àwọn ìyá ńlá wa ní ayé àtijọ́, orí ahọ́n báyìí ni wọ́n máa ń fi asá dé. Wọ́n ní wọ́n dì í sá, wọ́n fi sórí ahọ́n báyìí. Wọ́n bá ti fi sórí ahọ́n yẹn, wọ́n di asá nìyẹn. Ó tún ní ọ̀nà mìíràn tí wọ́n máa ń gbà pèsè ewé tábà yìí tó yàtọ̀ sí eléyìí tí wọ́n ń dì tí wọ́n fi sórí ahọ́n. Ihò mú báyìí ni wọ́n máa ń fi ìyẹn sí. Amùsíwò báyìí wọ́n á fi sínú, wọ́n á fi sínú. Ọ̀nà méjì tí àwọn bàbá wa máa ń gbà ní asá nígbà yìí. Nínú kan dì í, kan fi sórí ahọ́n àti kan fi sínú. Àwí bí òwe náà ṣe tọ̀nà kámọ́ tí wọ́n ń wí ni wípé èké dáyé asá di àpòmú. Èké dáyé asá di àpòmú. Ìyẹn ni wípé nǹkan tó yẹ ká dì sí, ká fi sórí ahọ́n àbí ká fi sí òmú, tó wá di nǹkan tá à ń bù sómi, tá à ń pò ó, tá à ń gbé mu. Wọ́n fi sọ wípé èké dáyé asá di àpòmú. Ó di nǹkan tá à ń pò, tá à ń gbé mu, àdí sórí ahọ́n mọ́, àfi sí ihò mú mọ́. Èké dáyé asá di àpòmú. Nígbà wo ni àwọn bàbá wa máa ń lo orú òwe yìí? Ní ìgbà tí nǹkan àràǹbarà bá ń ṣẹlẹ̀, ní ìgbà tí nǹkan kò tọ́ tó bá ń wá sáyé. Nǹkan tó jẹ́ wípé ó ti ní bá a ṣe ń ṣe, ó ti lọ́nà tá a máa ń gbé gbà, tó wá di wípé a bẹ̀rẹ̀ sí ní gbé gba ọ̀nà míì tí ò tọ́, ọ̀nà míì tí ò yẹ. Àwọn bàbá wa àti àwọn ìyá wa ní ìgbà tí yọ wá wò sùn wá ní èké dáyé asá di àpòmú. Èké dáyé asá di àpòmú.